Ẹ kú ìwòyí o, ìròyìn lérèfé láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ ni mo mú wá sí etí ìgbọ́ yín. Àwọn ẹgbẹ́ olùkọ́ ti ilé ẹ̀kọ́ gíga ti ẹ̀ka Jos Academic Staff Union of University (ASUU) ti kéde síta gbangba ayé wípé àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọọrọ lórí àìsan owó oṣù kẹfà tí ọmọ ẹgbẹ́ àwọn ASUU ni wọ́n ṣàlàyé wípé ètò ìyanṣẹ́lódì náà yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu láti agogo 12 ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ kẹrin nínú oṣù keje July 4. Ọ̀rọ̀ yìí ṣúyọ nínú ìròyìn àkọsílẹ̀ tí alága àwọn ẹgbẹ́ olùkọ́ ti ẹ̀ka Jos Ọ̀jọ̀gbọ́n Jubril Mahmood buwọ́lù, tí ó sì tún fi ránṣẹ́ sí àwọn akọ̀ròyìn ti ìlú Jos tí ó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Plateau ní Ọjọ́bọ̀. Nínú àkọsílẹ̀ ọ̀rọ̀ rẹ̀ náà ló ti sọ wípé ìpinnu yìí wáyé lẹ́yìn ìpàdé tí àwọn ṣe ní ọjọ́ kẹrin oṣù kẹfà ọdún 2025. Ìwé àkọsílẹ̀ náà kà báyìí wípé èyí ni ìbéèrè gbogbo àwọn ọmọ ẹgbẹ́ láti yẹ̀bá fún lílọ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ìpàdé tí ó jẹ mọ́ ètò ẹ̀kọ́ tí wọ́n bá kọ̀ láti san owó oṣù àwọn ti oṣù kẹfà títí di aago 12:10. Ìpinnu náà wà ní ìbámu pẹ̀lú ìpàdé àwọn ìgbìmọ̀ alákòóso àpapọ̀ wípé kí àwọn ẹ̀ka kọ̀ọ̀kan gbé ìgbésẹ̀ tí ó bá ti di ọjọ́ kẹta oṣù tuntun tí owó oṣù wọn kò bá tíì di sísan, àti pé ó tún wà ní ìbámu pẹ̀lú ìpàdé àpapọ̀ tí ó wáyé ní ọjọ́ kẹrin oṣù kẹfà. Ìgbésẹ̀ ìpinnu náà yóò bẹ̀rẹ̀ láti agogo 12 òwúrọ̀ ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ kẹrin oṣù keje July 4. Lẹ́yìn ìgbà náà ni alága wá sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ láti tẹ̀lé àṣẹ náà títí di ìgbà tí àwọn yóò fi sọ ọ̀rọ̀ lórí ìyanṣẹ́lódì náà. Ó tún wá ṣàlàyé síwájú pé àwọn ẹgbẹ́ tí yóò máa ṣọ́ gbogbo àwọn tí ó bá ń tàpá sí àṣẹ àti àwọn tí wọ́n tẹ̀lé àṣẹ náà yóò bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Daily Post. Ọ̀fọ̀ ńlá ti ṣúyọ nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí amúbọ́ọ̀lù lójú ilé tẹ́lẹ̀ rí ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles, former Super Eagles goalkeeper ẹni tí ó tún jáwé olúborí ní ìdíje eré bọ́ọ̀lù ti 1994 AFCON, Peter Rufai ni ó kú sínú ilé ìwòsàn kan ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn àìsàn ráńpẹ́ tí ó ṣe ẹni tí ó jẹ́ ọmọ ọdún 61 61 years ní òwúrọ̀ Ọjọ́bọ̀. Agbábọ́ọ̀lù àárín tẹ́lẹ̀ rí kan náà, former Nigeria midfielder Wáídì Àkànní ti fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé òkú Rufai ti wà ní ilé ìwòsàn ìlú Èkó. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Nàìjíríà NFF ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí akọni nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà, a giant of Nigerian football, tí ó sì tún jẹ́ akíkanjú agbábọ́ọ̀lù. Dodo Mayana kọ sójú abala X rẹ̀ wípé títí láé ni yóò máa wà lọ́kàn gbogbo àwọn, forever in our hearts. Super Eagles captain nígbà kan rí, Ṣẹ́gun Ọdẹ́gbàmí, sọ fún àwọn akọ̀ròyìn wípé òun gbọ́ nígbà tí goolí ojúlé tẹ́lẹ̀ rí náà wà lórí ìdùbúlẹ̀ àìsàn, ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún òun nígbà tí wọ́n kéde ikú rẹ̀. Agbábọ́ọ̀lù kẹwàá mìíràn tẹ́lẹ̀ rí nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles, Etimesgen, tí ó jẹ́ akẹgbẹ́ rẹ̀ ní àkókò 90s, sọ pé ìròyìn ikú Rufai dá omi tútù sí òun lọ́kàn tí ó sì tún ń bá òun nínú jẹ́ gidigidi. Ó wá tún fi ọ̀rọ̀ ìkíni ìbánikẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí ìdílé, ẹbí àti ará olóògbé náà pé kí ó sùn re. Amúbọ́ọ̀lù lójú ilé mìíràn tẹ́lẹ̀ rí, Délé Ayénúgà, náà bá ìdílé olóògbé náà kẹ́dùn nígbà tí òun náà gbọ́ ikú Rufai. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Punch. Aya ààrẹ orílẹ̀-èdè wa, aṣòfin Olúrẹ̀mí Tinubu, ti fi owó tó tó bílíọ̀nù kan náírà (1 billion naira) láti fi ṣe ìrànwọ́ fún àwọn olùgbé ìpínlẹ̀ Plateau
tí wọ́n kọlù lẹ́nu lọ́lọ́ yìí. Aya Ààrẹ Tinubu ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ náà láti lọ bá wọn kẹ́dùn lórí ìkọlù tí ó wáyé ní ìpínlẹ̀ náà. Níbi àbẹ̀wò rẹ̀ náà ló ti gbé owó bílíọ̀nù kan náírà fún wọn nípasẹ̀ iṣẹ́ àkànṣe ti ìlànà Renew Hope Initiative (RHI). Àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn ti ìpínlẹ̀ náà ló lọ pàdé rẹ̀ ní ibùdókọ̀ òfurufú àwọn bíi Gómìnà Caleb Mutfwang àti àwọn ènìyàn pàtàkì òṣìṣẹ́ ìjọba. Lẹ́yìn náà ni aya ààrẹ wá bá gbogbo àwọn olùgbé ilé ìjọba sọ̀rọ̀. Níbẹ̀ ni ó ti fẹ̀mí ìbánikẹ́dùn rẹ̀ hàn wípé òun rí gbogbo ìyà tí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí ń jẹ. Ó tún wá gbé àpò ìrẹsì tí ó tó 2,000 ó dín díẹ̀ 1,800 bags of rice fún wọn pẹ̀lú. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ọkàn òun ṣẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí abiyamọ tí ó ń wo ọmọ òrukàn àti opó gẹ́gẹ́ bí aláìnílélórí ní ìlú wọn, àti pé àbẹ̀wò tí òun ṣe yìí ti dàpọ̀ mọ́ ara wọn nítorí pé òun wá gẹ́gẹ́ bí ìyá àti abiyamọ tí ọkàn rẹ̀ ń ṣẹ̀jẹ̀ nígbàkúgbà tí òun bá gbọ́ ìròyìn ìpànìyàn ní ìpakúpa, rògbòdìyàn, ìtàjẹ̀sílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó máa ń gba òun lákòókò láti tètè dáhùn tàbí fèsì sí irú ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n láti ìsinsìnyí lọ, òun ṣèlérí fún wọn wípé ní kíákíá ni òun yóò máa dá wọn lóhùn sí irú ìṣẹ̀lẹ̀ báyìí ní ìpínlẹ̀ Plateau. Lẹ́yìn náà ni aya ààrẹ wá gbà á ládùúrà pé kí Ọlọ́run kó gbóhùn wọn kí ohun gbogbo bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú ní rere fún ìpínlẹ̀ náà. Ó tún wá ṣàlàyé síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ náà wípé àwa obìnrin kì í jà, bẹ́ẹ̀ ni a kì í gbé ohun èlò ìjà kiri. Nítorí náà ni òun ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọkùnrin wa láti wá nǹkan ṣe nípa dídáàbò bo àwa obìnrin nítorí pé a fẹ́ ṣiṣẹ́ oko. Àwọn ọkùnrin wa náà gbọ́dọ̀ ṣe ohunkóhun láti dáàbò bò wá. Ó tún wá kọjú ọ̀rọ̀ ẹ̀bẹ̀ rẹ̀ sí gbogbo àwọn olórí adarí, alákòóso àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti rí i dájú pé àlàáfíà jọba ní ìpínlẹ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Nation. Mínísítà ti ìlú Àbújá Nyesom Wike ti ṣe ìpàdé pẹ̀lú àwọn olórí ẹgbẹ́ àwọn olùkọ́ Nigeria Union of Teachers (NUT), ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ àwọn ilé ẹ̀kọ́ gíga National Association of Nigerian Students (NAS) àti àwọn alága ìgbìmọ̀ agbègbè 6 ti ìlú Àbújá. Ìpàdé náà tí ó wáyé ní ilé ìjọba ti mínísítà náà dá lórí yíyan ìyanṣẹ́lódì tí àwọn olùkọ́ gùn lé lọ́wọ́lọ́wọ́, èyí tí ó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 24 oṣù kẹta ọdún 2025, èyí tí àwọn olùkọ́ ń béèrè ìmúṣẹ ọ̀rọ̀ àjọsọ wọn tí ìjọba ti buwọ́ lù ní ọjọ́ 11 oṣù kejìlá ọdún 2024. Ọ̀rọ̀ àjọsọ náà dá lórí $70,000 náírà (70,000 owó oṣù òṣìṣẹ́ tí ó kéré jùlọ, sísan owó ìdá 15% sí ìdá 35% nínú ọgọ́rùn-ún 25% to 35% àjẹmọ́nú owó oṣù, $30,500 náírà ẹ̀bùn orí owó oṣù, èyí tí ìjọba àpapọ̀ kéde rẹ̀, àti ọ̀pọ̀lọpọ̀ owó ìgbéga ti àtẹ̀yìnwá. Nínú ìpàdé alátìlẹkùnmọ́rí tí wọ́n ṣe náà ni alága ìgbìmọ̀ agbègbè ti Abaji, Abubakar Abdullahi, sọ̀rọ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ fún àwọn alága yòókù wípé mínísítà ìlú Àbújá ti pinnu láti bẹ̀rẹ̀ sí ní yọ ìdá 10 nínú ọgọ́rùn-ún owó tí ó ń wọlé sínú àpò ìjọba ìgbìmọ̀ agbègbè náà fún odidi oṣù 6 láti fi san owó àwọn olùkọ́ ti ìlú náà. Abdullahi wá ṣàpèjúwe ìpinnu náà gẹ́gẹ́ bí ohun tí ó dùn gbogbo àwọn alága títí dé ìsàlẹ̀ ọkàn, ṣùgbọ́n kò sí nǹkan tí àwọn lè ṣe bí kò ṣe pé àwọn ti gbà á pẹ̀lú ọkàn ìgbàgbọ́ rere. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ń bẹ àwọn ẹgbẹ́ olùkọ́ láti rí i dájú pé wọ́n fi òpin sí ìyanṣẹ́lódì náà nítorí àwọn ọmọ àwọn. Bí ó tilẹ̀ jẹ́ wípé mínísítà ṣàlàyé fún gbogbo àwọn wípé òun kò lẹ́tọ̀ọ́ láti yọ ìdá 10 nínú ọgọ́rùn-ún 10% owó tí ó ń wọlé sínú àpò ìgbìmọ̀ agbègbè
IGR láti fi san gbèsè àwọn olùkọ́, ṣùgbọ́n pẹ̀lú oore-ọ̀fẹ́ Ọlọ́run, àwọn alága náà tẹ́wọ́ gba ìpinnu náà kí àlàáfíà lè jọba àti kí ìdádúró má bàa dé bá ètò ẹ̀kọ́ ní ìlú Àbújá. Ó tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé òun mọ̀ dájú wípé kí iṣẹ́ ọjọ́ òní tó parí, àwọn ẹgbẹ́ olùkọ́ yóò ti fi òpin sí ìyanṣẹ́lódì náà tí àwọn ọmọ náà yóò padà sí ilé ẹ̀kọ́ wọn ní ìwòyí ọ̀la. Ààrẹ fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ NANS President Olúṣọlá Ládọjà náà ṣe àfikún ọ̀rọ̀ náà wípé nínú ìpàdé tí àwọn ṣe náà ni ẹgbẹ́ àwọn olùkọ́ ń béèrè ìdá 70 nínú ọgọ́rùn-ún 70% owó oṣù àti àjẹmọ́nú wọn, èyí tí gbogbo àwọn ẹgbẹ́ tí ó ṣe ìpàdé papọ̀ pẹ̀lú mínísítà ti gbà láti yanjú gbogbo ìbéèrè wọn náà nípa yíyan ìgbìmọ̀ tí yóò yanjú gbogbo ìyókù ìbéèrè wọn náà tí wọn yóò sì wá jábọ̀ fún àwọn lẹ́yìn ọ̀sẹ̀ méjì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí ń lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ bá mi subscribe kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ̀yin bá lè máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.